Kérésìmesì dé, Kérésìmesì dé, a bí olùgbàlà kan fún wa ní ìlú Bẹ́tílẹ́hẹ́mù, ẹni tí ó jọba ayérayé, àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sánmọ̀. Kí Jésù Kristi Olúwa wa, àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run, ọba tó lọ kọrin kése, kábíyèsí, ẹni tá a rán níṣẹ́ sí gbogbo ayé pátá porogodo pé kó wá tú gbogbo amáráyé sílẹ̀ kúrò nínú ìdè èṣù. Òun ni lọ́ba lánàá, òun lọ́ba lónìí, òun lọ́ba lọ́jọ́ gbogbo, òun lọ́ba nígbà gbogbo, òun lọ́ba ìṣẹ́jú, òun lọ́ba àkókò, òun lọ́ba ọjọ́, òun lọ́ba ìgbà. Kábíyèsí o Elédùmarè, ọba mi ni Jésù Kristi Olúwa wa, mo ṣèbà. Elédùmarè ọba tó lọ kọrin kése, mo ṣèbà Jésù Kristi Olúwa wa, ọba ńlá tó lajú afọ́jú, Èdùmàrè tó jí òkú dìde, ọba tó mú arọ lára dá. Obìnrin oníṣun ẹ̀jẹ̀ ń jọ́ sí ń kọ́, ó fọwọ́ kàn sí tí aṣọ Elédùmarè, gbogbo ìsun ẹ̀jẹ̀ dá, ara rẹ̀ yá gágágágá. Ẹdúró náà, ta ló fẹ́ sọ pé òun ò mọ Jésù Kristi Olúwa wa? Ọmọ Ọlọ́run ní í ṣe, ẹni tí bàbá mi rán wá sáyé láti wá gbá gbogbo ọmọ ẹ̀dá Ádámọ̀ sílẹ̀ nínú ìdè èṣù. Ìjọ Kérúbù Séráfù ti Unification, ìjọ bàbá mi Mósè Orímọládé, wọ́n ní kí n kì ọ́ wípé ń bí wọ́n larúgbó ọjọ́, wọ́n ní wọ́n làwọn ọmọ oníṣẹ́ tí fàyàtì, wọ́n ní wọ́n ladàgbà ńlá mọ́pẹ̀rẹ̀ oyè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́run àná, ọlọ́run òní, ọlọ́run ọjọ́ gbogbo. Gbogbo ìjọ Celestial Church of Christ, ìjọ bàbá mi Ọ̀ṣọ́fà, wọ́n ní kí n kí ọ wípé wọ́n ní wọ́n lálágbádá iná, aláwọ̀ tẹ̀lẹ̀ oòrùn, arúgbó ọjọ́ gbogbo ìgbà. CAC, ìjọ bàbá mi Babalọ́lá, wọ́n ní bí ìwọ ni ọba tó dá ayé láì wí fẹ́nikẹ́ni. Ìwọ lọba ńlá, ọba àgbàlagbà oyè tó dá òṣùpá láì bẹ́nikẹ́ni gbìmọ̀ràn. Wọ́n ní ìwọ lọba tó dá ìràwọ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n ní Redeemed Church of Christ, ìjọ bàbá mi Adébóyè, wọ́n ní bí ìwọ ni gbìgìnìgìn awúwo má ṣe gbé, arúgbó ọjọ́, ọba lánàá, ọba lónìí, ọba lọ́jọ́ gbogbo, ọba tó fúnni ní jíjẹ, ọba tó fúnni ní mímu, ọba tó fúnni ní níná, ọba tó ń jẹ́ ká mọ̀ rí lò.